àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. Welcome to my Yoruba class. Today we have days of the week in Yoruba language. Yep. Days of the week. So Sunday, you have àìkú. Sunday àìkú. We have Monday ajé, ọjọ́ ajé. So ọjọ́ is day. Ọjọ́ is day in Yoruba. Àìkú ajé is Monday. Ọjọ́ ajé, Monday. Tuesday ìṣẹ́gun. Tuesday is ìṣẹ́gun. Wednesday ọjọ́rú. Thursday ọjọ́bọ̀. Thursday ọjọ́bọ̀. Friday ẹtì. Saturday àbámẹ́ta. Àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. Àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. Thank you. Help me like and share. Bye.